nítorí owó gbọ́múlé-láńtà obìnrin kan ó gbẹ̀mí ara rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Arábìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ìyá Dàda ló ti dáná sun ara rẹ̀ mọ́lé nítorí wípé ó jẹ gbèsè. Ó yá owó gbọ́múlé-láńtà kò sì rí owó ọ̀hún san padà. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lágbègbè Òkè Mẹ̀sì, Ìtòkò, Abẹ́òkúta, níbi tí obìnrin kan tó ti dáná sun ara rẹ̀ mọ́lé. Ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀, Bọ́láńlé Àjàyí, ó ṣàlàyé fún àwọn akọ̀ròyìn wípé Ìyá Dàda ó mọ̀ọ́mọ̀ pa ara rẹ̀ ni nítorí wípé ó yá owó báńkì àdàpè owó gbọ́múlé-láńtà. Arábìnrin míì tóun náà wà níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún, Ìyáàfin Adéògún, ó ní ọ̀pọ̀lọpọ̀ ìwọ̀sí ló ń kan Ìyá Dàda nítorí wípé ó yáwó kò rí owó ọ̀hún san. Àwọn tó yáwó lọ́wọ́ wọn wọ́n fi ń ṣẹlẹ́yà. Adéògún tẹ̀síwájú wípé Ìyá Dàda kò ní lè bọ́ síta, bẹ́ẹ̀ ni kò ní lè bọ́ sí àdúgbò torí wípé yẹ̀yẹ́ yìí pọ̀ jù tí wọ́n fi ń ṣe. Ó gbìyànjú láti san owó ọ̀hún padà ṣùgbọ́n kò rí ọ̀nà àbáyọ. Ló bá wò wípé ọ̀nà ọ̀run ó mà yá ju ọ̀nà ìsín lọ. Ìdí rèé tó fi dáná sun ara rẹ̀. Wọ́n ní lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, àbíkẹ́yìn Ìyá Dàda tó wà nílé ó dọ́gbọ́n rán níṣẹ́ wípé kó lọ bá òun ra nǹkan wá, ó sì ra epo bẹtiróòlù. Kí àbíkẹ́yìn rẹ̀ yìí tó dé, ó ti fi epo bẹtiróòlù wẹ́ẹ̀tì gbogbo ilé àti ara rẹ̀ pẹ̀lú. Ó bá dáná sun ara rẹ̀. Wọ́n gbìyànjú láti paná yìí ṣùgbọ́n ẹ̀pa ò bóró mọ́. Ìyá Dàda ti jóná mọ́lé gbúrúgbúrú. Wọ́n ti gbé òkú rẹ̀ lọ sí ilé ìwòsàn báyìí ní Ìjàyè ní ìlú Abẹ́òkúta. Kí Ọlọ́run máa ṣàánú gbogbo abiyamọ o. Nítorí owó gbọ́múlé-láńtà lobìnrin kan ṣe gbẹ̀mí ara rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Subscribe ẹ lè máa rí àwọn iṣẹ́ wa tuntun níjà owó ènìyàn rárá. Àṣà Àdáyébá Worldwide lórí YouTube. A máa ń ṣe àfihàn àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lóríṣiríṣi. Àwọn ìròyìn yàjóyàjó, ọ̀rọ̀ nípa àwọn olóṣèlú ilẹ̀ wa, ìdánilẹ́kọ̀ọ́ nípa wíwá ojútùú sí ìṣòro lọ́nà títí ìbílẹ̀. Ẹ̀bùn sì máa ń wà fún àwọn ènìyàn lóòrèkóòrè. Subscribe ẹ lè máa rí àwọn iṣẹ́ wa tuntun níjà owó ènìyàn rárá.